Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ ẹ̀ ó ní gbogbo nǹkan tí ọba Àkàndé sọ kó tó di pé ẹlẹ́mìí gbà ó. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín wípé wọ́n pe Queen Naomi ní 27 times ṣùgbọ́n kábíyèsí wọ́n ní kí Queen Naomi má gbé fóònù torí bí wọ́n ṣe ń pe Queen Naomi ń sọ fún kábíyèsí wípé wọ́n ń pe àwọn ṣùgbọ́n kábíyèsí ní kí Queen Naomi má gbé fóònù. So wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ yìí fún àwọn fámílì wọn. Wọ́n ní security tí wọ́n fáyà, tí kábíyèsí fáyà, wọ́n ní ìkan nínú àwọn olórí yẹn, wọ́n ní àbúrò ẹni ó parọ́ mọ́ security yìí. Mi ò mú gist security yìí wá fún yín ṣùgbọ́n security yìí wọ́n ní ó ti pẹ́ tí ó ti ń bá kábíyèsí ṣiṣẹ́. Wọ́n ní wọ́n set security yìí up nítorí pé wọ́n á fi lè ṣe iṣẹ́ ibi tán ṣe sí inú apartment Queen Naomi ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, wọ́n ní orí màálù èyí tí wọ́n bá nínú apartment Queen Naomi, wọ́n ní ọba Àkàndé ní àwọn olórí méjì ni wọ́n mọ̀ ń pa orí màálù yẹn pé àwọn ni àwọn lò láti fi gbé orí màálù yẹn wọ ilé. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí, a ní ká wá torchlight ẹ̀. Ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ nǹkan tó ọba Àkàndé sọ kó tó di pé wọ́n kú. Wọ́n ní wọ́n ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé gbogbo nǹkan tí àwọn ṣe àwọn regret ẹ̀ wípé torí Queen Naomi ò ṣe àwọn. Queen Naomi ò ṣe nǹkan kan fún àwọn wípé èèyàn rere ni Queen Naomi. Wípé ìdí táwọn fi ń ṣe gbogbo nǹkan yìí àwọn ò mọ̀. Ẹ̀yin ará ilé nǹkan tá a gbọ́ nìyẹn o. Tó bá wá jẹ́ lóòótọ́ ni a ní ká mú wá sétí ìgbọ́ yín ṣùgbọ́n wọ́n ní wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí kó tó di pé wọ́n jáde láyé. Wọ́n parọ́ mọ́ security yìí tí kábíyèsí tí wọ́n fi fa security yìí lé ọlọ́pàá lọ́wọ́. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ọba Àkàndé wọ́n bá security tí kábíyèsí fáyà, wọ́n ní àwọn ni wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe fáyà security yìí. Wọ́n ní torí pé ìkan nínú àwọn olórí ó ní àbúrò ẹ̀, ó jẹ́ ẹni tó ń fi plan fún security yẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní orí màálù tí wọ́n gbé sí apartment Queen Naomi, wọ́n ní wọ́n bá àwọn tí wọ́n wá wú ilẹ̀ yẹn àti tí wọ́n wá gbé orí màálù yẹn wípé wọ́n bá wọn ṣe ìpàdé pẹ̀lú olórí méjì nínú palace. Ẹ rí pé èyí lágbára. So wọ́n ní àwọn olórí méjì nínú palace, wọ́n ní wọ́n support iṣẹ́ ibi èyí tí wọ́n ṣe nínú palace kábíyèsí. Wọ́n ní wọ́n ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó tó di pé ẹlẹ́mìí gbà wípé àwọn ṣẹ̀ Queen Naomi, wípé Queen Naomi obìnrin dáadáa ni wọ́n, wípé gbogbo ìwà táwọn wù yìí, wọ́n ní àwọn regret o láti wu ìwà yìí, wípé ká láwọn mọ̀ ni àwọn ò bá ti má ṣe gbogbo nǹkan tí àwọn ṣe yìí. Ẹ̀yin ará ilé nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní wọ́n sọ kó tó di pé ẹlẹ́mìí gbà. Ẹ rí pé ilé ayé yìí, ilé ayé ilé asán. Gbogbo eré tí ọba Àkàndé sá, ẹ wo ibi tó já sí fún wọn. Ẹni tí ò ṣẹ̀, tí ò rò yín, tí ò ṣe nǹkan kan fún yín, ẹ bẹ̀rẹ̀ sí léra mọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní lára. Ẹ ní kò sí ibi tó máa gbé gbà. Ẹsẹ̀ mẹ́fà nílé ayé. Kò sí nǹkan tá a ṣe láyé yìí tó bá pẹ́ tó já a máa lọ jẹ́ pé Ọlọ́run ni. Oníkálukú dẹ̀ máa sọ gbogbo iṣẹ́ ibi tó ṣe ní ilé ayé, á sọ tó bá dọ̀run.
ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká ṣe rere o. Wọ́n ní ọba Àkàndé sọ wípé gbogbo àwọn tó kù òun sọ fún wọn ní ìsìn kan lọ jáwọ́ nínú ọ̀rọ̀ Queen Naomi nítorí pé ilé ayé ilé asán ni. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyí. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí. Mo máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún gbogbo àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin èèyàn lé bí ọba Àkàndé ṣe tiwọn nìyẹn tán lọ o. Àwa tó kù ẹ jẹ́ ká ṣe rere láyé. Gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n sọ fún àwọn fámílì wọn kó tó di pé ẹlẹ́mìí gbà. A ní ká mú update ẹ̀ wá fún yín ni ẹ̀yin èèyàn lé. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní jẹ́ ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like ò ní kọ ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin tí ẹ bá ti subscribe ẹ subscribe o. Ẹ̀yin tí ẹ dẹ̀ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á dúró ti ilé àti ọ̀nà yín o. Please share this video, like and subscribe. God bless you all.